Ẹ̀làrọ̀ sọ̀kalẹ̀ wá túnlé ayé ṣe ẹ̀làrọ̀ o. Ẹ̀làrọ̀ a tún ti dé. Ẹ̀làrọ̀ a tún ti dé o. k'Olódùmarè dákun wá gbúre ẹ̀làrọ̀ a tún ti dé o. Mo kí ẹni tó bá wo ètò mi báyìí, mo kí ẹni tó bá padà wò mí, mo kí bàbá ṣe ń kíra ní kí ọlá ìkí ìyẹ ìkí ẹ̀yẹ. Ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire, mo ṣe ẹ̀là àbọ̀rú ẹ̀là àbọ̀yè ẹ̀là àbọ̀ ṣiṣẹ́ fún gbogbo wa pátápátá. Àṣebà f'Olódùmarè ọba tó tẹ́rí lẹ́gẹ́lẹ́gẹ́ forí sọ agbéjì omi, ọ̀gẹ̀gẹ̀ ọba tó gbé ilé ayé ìdúró. Kábíyèsí o Olódùmarè, àti àṣebà fún gbogbo àwọn tó Olódùmarè gbé ilé ayé ilé lọ́wọ́ pátápátá. Torí pé nínú tradition títí wa ìbànú ní ká máa ṣe. So wọ́n tewúrẹ́ bá wọlé tí ò bá kágò dẹran àmúso, tí àgùntàn bá wọlé tí ò kágò dẹran àmúso. Èmi ti rúbà lénìí, mo ti júbà àtọmọdé àtàgbà. So Ààrẹ Lájí Abbas, ìwọ ló béèrè ọ̀rọ̀, ó dẹ̀ sọ pé ká máa fún ẹ lésì. So àwọn videos díẹ̀ máa fún ẹ lésì díẹ̀ ni. Mi ò ní time láti ṣe live video. So máa fún ẹ ní àwọn èsì yẹn díẹ̀. So mo fẹ́ fún ẹ ní èsì lórí ọ̀rọ̀ Odùduwà Àtẹ̀wọ̀nràn. Nínú program tó ṣe, ó kàwé bàbá Ifálérè pé bàbá yẹn ipe ó sọ pé irọ́ gorí irọ́ ó ṣàkàkiri yẹn pásọpá dífá f'Odùduwà Àtẹ̀wọ̀nràn. Ó wá ń sọ pé Odùduwà tí wọ́n ń sọ nílé Ifẹ̀ o kò tẹ̀wọ̀nràn o. Àwọn ará Ilé Ifẹ̀ ní pé kò tẹ̀wọ̀nràn, pé bíbí ni wọ́n bí Odùduwà. So that is pé ìwé tí bàbá Àràbà Ifálérè kọ o, irọ́ ni bàbá Àràbà Ifálérè ń pa. Gbogbo àwọn onífá irọ́ ni wọ́n ń pa. Odùduwà tí ìwọ mọ̀ wọ́n bí ni. Ṣùgbọ́n kó tó di pé wọ́n bí ẹ, kó tó bí bàbá mi, kó tó bí bàbá bàbá mi, kó tó bí bàbá ńlá mi ni wọ́n ti ń sọ pé Odùduwà Àtẹ̀wọ̀nràn nífẹ̀ẹ́. Kó tó gbé Islam wá àbí kó tó gbé Christianity wá ni wọ́n ti ń sọ pé Odùduwà ńkọ́ Àtẹ̀wọ̀nràn nílé Ifẹ̀. Just like I said in the last video wípé Ifá ni oral tradition. So Ààrẹ Lájí Abbas, ìgbà tó lọ sífẹ̀ tó lọ find out history, ṣé ọ̀dọ̀ Àràbà Ifẹ̀ ló lọ tó ti lọ bèrè ìtàn? Àbí ọ̀dọ̀ àwọn tí wọ́n ti kọwọ́ sọ́pọlọ wọn nílé Ifẹ̀ táwọn gan ò mọ history ara wọn mọ́, tí àwọn colonials wọ́n ti tún ìtàn wọn kọ fún wọn láti bí 200 years ago, tí wọ́n dẹ̀ gbé ìwé yẹn fún wọn tó ti fi reprogram wọn, tó wá jẹ́ pé ìwé yẹn ni wọ́n ń kà, tí wọ́n ń ka history tí ò ní evidence. Yes, tó ń pass it from one generation to another. So ṣé àwọn yẹn ló lọ bá nífẹ̀ẹ́ tí wọ́n bá ń sọ fún ẹ pé bíbí ni wọ́n bí Odùduwà? Kí nìdí tó ṣe jẹ́ pé tí àwọn babaláwo tí wọ́n bá fẹ́ dá Ifá tó bá wà nílé ìjùbà, wọ́n máa sọ pé Odùduwà Àtẹ̀wọ̀nràn nífẹ̀ẹ́ tó bá ń júbà gbogbo àwọn ọ̀rúnmọlẹ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire tá wà yìí? Ǹjẹ́ o mọ̀ pé àwọn tó ń dóṣù Odùduwà wà? Ṣé o mọ̀ pé ọ̀rúnmọlẹ̀ náà máa ń dóṣù ẹ̀, wọ́n ń dóṣù òrìṣà tó máa ń dóṣù ẹ̀ ọ̀rúnmọlẹ̀ ni? Ǹjẹ́ o mọ̀ pé àwọn tó ń dóṣù òrìṣà Odùduwà wà nílẹ̀ káàárọ̀ oòjíire ní Ìjẹ̀bú, ibi tí Odùduwà fi ẹsẹ̀ tó dé? Ǹjẹ́ o mọ̀ pé àwọn tó ń dóṣù ẹ̀ wà? Wọ́n ṣe ń dóṣù Ògún, tó ń dóṣù Ṣàngó, tí wọ́n ń dóṣù àwọn òrìṣà tó kù, náà ni wọ́n ń dóṣù Odùduwà. Ó dẹ̀ ní wọ́n bí Odùduwà ni. Kò sí òrìṣà tí wọ́n bí tí wọ́n ń dóṣù ẹ̀ nílẹ̀ wa. Àdáyédò òrìṣà wọn ò ń dóṣù ẹ̀. Kódà Ẹ̀là Mímọ́ ọmọ Òyígí tó jẹ́ pé Ifá sọ fún wa pé wọ́n bí níbi ìyanu, wọ́n máa ń pe Ẹ̀là mọ́ Ọ̀rúnmìlà ni, wọn ò ń dóṣù Ẹ̀là. Yes. So gbogbo àwọn òrìṣà tí wọ́n ń dóṣù ẹ̀ pátá kò sí èyí tí wọ́n bí. Òrìṣà oko kò sí èyí tí wọ́n bí nínú wọn. Bẹ́ẹ̀ ni, ara nǹkan tí mo ṣe sọ pé á dáa kó lọ ní knowledge
ìṣẹ̀ṣe kó lọ ní knowledge Ifá nìyẹn, because half education kò dáa, half education kò dáa, kò dẹ̀ sẹ́ni tó gbọ́n tán nílé ayé, gbogbo wa náà ń lẹ́ni, we are all learning o, èmi náà mi ò mọ kankan tán, ojoojúmọ́ lèmi náà wá ìmọ̀ sí, tó bá jẹ́ pé mo gbọ́n ni mi ní lọ máa wá ìmọ̀, ojoojúmọ́ ni mo wá ìmọ̀ sí, ṣùgbọ́n o ò lè claim pé o fẹ́ máa represent race yẹ kó o dẹ̀ máa discredit oral history. Oral history sọ pé Odùduwà tẹ̀wọ̀n ràn, ìwọ ń tíìṣì lórí social media pé Odùduwà kò tẹ̀wọ̀n ràn, Olódùduwà ò tẹ̀wọ̀n ràn, ipe inú wọn bí oní Ọ̀rànfẹ̀ onílé iná ló bí, Ọ̀rànfẹ̀ nínú ìsàn Ọ̀rànfẹ̀ kì í ṣe irúnmọlẹ̀, Ọ̀rànfẹ̀ ò kì í ṣe irúnmọlẹ̀, ara àwọn alágbára ayé àtijọ́ l'Ọ̀rànfẹ̀, wọn kì í dóṣù Ọ̀rànfẹ̀ onílé iná, torí àwọn kan tún sọ pé Ọ̀rànfẹ̀ onílé iná ni Ṣàngó ayílẹ̀gbẹ́ ọ̀run. No, I don't think so, torí àwọn èèyàn ń try láti da history papọ̀, because Ilé Ifẹ̀ tó sọ pé ó ti lọ ń gba history kan ń ṣe Odùduwà, ṣé Ifẹ̀ yẹn nìkan, ṣé Ilé Ifẹ̀ yẹn nìkan ni Odùduwà ti bímọ? Because tó bá wo ìtàn táwọn ará Ilé Ifẹ̀ ń sọ, àwọn míì tán nílé Ifẹ̀, not all the people of Ifẹ̀, the same subset of people kan nífẹ̀ ni wọ́n sọ pé ọgbà ìdènà tí wọ́n ń pè ní Garden of Eden pé ó wà nílé Ifẹ̀. Mo mọ woman kan tí wọ́n ń tíṣì story wa ńgbà kan tó ń sọ pé Israel ni wá, èmi náà ti follow wọn gbà ẹ̀mí tí ìjà, wọ́n ní pé ọgbà wọ́n gba Eden náà ń pè lọ́ba ìdènà, wọ́n ló wà ń fẹ̀. Meanwhile àwọn Christian tó kọ story Garden of Eden, Iraq ni location Garden of Eden táwọn sọ wà, torí omi tí wọ́n sọ yẹn tó gbẹ recently, mo ti gbàgbé omi yẹn sápá mi lórí nsìn, nínú Bible Iraq lómi yẹn wà, gbogbo àwọn biblical heroes pátápátá ibi tó ń pè ní Iraq lé ní ibẹ̀ ni wọ́n gbé. Garden of Eden táwọn òyìnbó ń sọ Iraq ló wà, ṣùgbọ́n àwọn èèyàn wa out of their gullibility wọ́n ní pé Ifẹ̀ ni. The same group, àwọn group kan wà náà nífẹ̀ẹ́ tó ń sọ yí pé Òkè Ọ̀rà ní ọkọ̀ Noah rì sí, ẹjọ́ ọkọ̀ Noah wo ló wà lórí Òkè Ọ̀rà? Ipe ọmọ tí Olúìwà bí tí wọ́n fi ń pè wá, ipe òun ló ń jẹ́ ọmọ Noah bí, pé ọmọ tí Noah bí òun ni wọ́n sọ di ọmọ tí Olúìwà bí, tí ò dẹ̀ jọra, tó jẹ́ pé Noah ní Hebrew ó túmọ̀ sí ẹni tó survive flood. Nohak wọ́n fi ark ń pè ní, òun làwọn òyìnbó corrupt sí Noah, kò ní kankan ṣe, it has no meaning with Olúìwà, tó dẹ̀ jẹ́ pé nínú Ifá òrìṣà ńlá alábàálàṣẹ tó jẹ́ òun ni ọba òrìṣà, òun ni bàbá gbogbo wa, òun ni wọ́n máa ń pè ní Olúìwà ayé, Olúìwà mímọ́, the Lord of character, Ọbàtálá náà ń pè bẹ́ẹ̀. Ọbàtálá ni àbá gbogbo òrìṣà, òun ni bàbá gbogbo òrìṣà pátápátá, àtògún o àti Ṣàngó o, òun ni bàbá gbogbo wọn. So gbogbo wa ni ọmọ òrìṣà ńlá. Bódùduwà ṣe jẹ́ tọ́lọ́dùmarè f'Odùduwà sí olórí adé, tó dẹ̀ jẹ́ pé ọba ló nílùú, gbogbo ọmọ ìlú òun náà ni ọmọ ọba, that's why tá fi jọmọ Odùduwà, kì í ṣe Odùduwà kan ló bí gbogbo wa, bọ̀ nítorí pé òun ni olórí adé, òun la fi gbogbo wa fi jọmọ ẹ̀. Ṣùgbọ́n ẹni tó jẹ́ bàbá gbogbo ìlú ló máa ń ní àgbà ìlú, tó jẹ́ àgbà nínú tradition wa, òun ni Ọbàtálá. Ọbàtálá náà ń pè lárúgbó ọjọ́, kì í ṣe Olódùmarè náà ń pè lárúgbó ọjọ́, àwọn ẹlẹ́sìn àjèjì ló yí. Òrìṣà ńlá náà ń pè ní Ọ̀sẹ̀rẹ̀ Ìgbò, Ọ̀sẹ̀rẹ̀ Ìgbò túmọ̀ sí ancient of days, arúgbó ọjọ́, àdàgbà má, Ọbàtálá ló ń jẹ́ bẹ́ẹ̀. So àwọn tí wọ́n ń sọ yí pé ọkọ̀ Noah ó wà nífẹ̀ẹ́, the same Ilé Ifẹ̀ yìí náà ni wọ́n ti sọ, aláwọn kan ti sọ pé Ifá tó rí awo òun ló di Fáráò. Wọ́n ní Ifá tó ráwo òun ni wọn òyìnbó mọ̀ pé tán pè Fáráò, àfi bẹ́ẹ̀ ni pé èdè wa náà fi kọ kínní. Kí ni ìtumọ̀ Fáráò? House of bread kọ́ ni wọ́n pè àwọn onípè ní Greek. Báwo ló ṣe jọ Ifá tó ráwo? Kí ni proof pé
wọ́n dá pé Ifá ni wọ́n dá ní Egypt láyé àtijọ́. Yes, a rí archaeology pé àwọn Egypt was a very big civilization tí gbogbo ìran ló gbé ń bẹ̀. Gbogbo ìran ló gbé ní Egypt. But yóò wá mí pé Ifá tó rí awo òun ló ń jẹ́ òun nìtúmọ̀ Pharaoh. Lòyìnbó ò mọ̀ pé tó wá sọ pé Pharaoh. So àwọn yẹn ló wá sọ pé àwọn yẹn ló wá sọ fún ẹ pé Odùduwà Odùduwà o bàbá títí wa o wọ́n bí ni o. Jọ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kí lorúkọ ìyá Odùduwà? Kí lorúkọ ìyá tó bí? Kí lorúkọ bàbá ẹ̀? Àwọn ọmọ ìyá ẹ̀ ńkọ́? Àwọn siblings ẹ̀ ńkọ́? Àwọn siblings ẹ̀ ńkọ́? Ṣé rí, ẹ jẹ́ ká mú sentiment religion. Ṣé orí èmi tí mò ń sọ̀rọ̀ yìí, I used to be a bigot. Tó bá sọ pé èèyàn jẹ́ bigot nínú ẹ̀sìn, number one ni mi, mo máa ń sọ fáwọn èèyàn pé àwọn tó mọ̀ mí wọ́n máa ń wò pé ṣé pé èmi náà pé tọ́wọ̀n bí mo ṣe jẹ́ bigot nínú ẹ̀sìn. Mo máa ń sọ pé tọ́lọ́run bá lè gba èmi tí n bá lè acquire knowledge, kò sí anybody tí ò lè acquire knowledge toró lórí bigot ni mí. Number one, ìtàn ìṣẹ̀dálẹ̀ táwọn bàbá wa sọ wípé àwọn wá láti òde ọ̀run. Àwa nìkan kọ́ la ni, àwọn Chinese ni, àwọn every nation ló ní story. Kódà ó wà nínú tó ra àwọn jù pé the first inhabitant of earth wípé wọ́n dé from another planet ni, pé àwọn people yìí àwọn ló dá èèyàn ní àwòrán ara wọn, àwọn ló create more people in their own image. So tó jẹ́ pé lọ́dọ̀ títí wa ìtàn tiwa sọ pé òrìṣà ńlá ló create àwa ní àwòrán ara ẹ̀. Ó possible kó jẹ́ pé ní Chinese Olódùmarè tún fún àwọn Chinese náà ní the same person bí irú Ọbàtálá tóun náà tún create àwọn Chinese ní àwòrán ara ẹ̀. Ní ilẹ̀ Lárúbáwá bóyá Allah ló dá àwọn Arab ní àwòrán ara títí ẹ̀. Ìyẹn ò bí pé Allah jẹ́ Olódùmarè. Àwọn deities, àwọn tóyìnbó ń pè ní deity, àwọn Elohims wọ́n ń pè wọ́n ní Hebrew, àwọn ló wà nínú tó rà pé àwọn ló create ẹ̀dá. Kò síbi tọ́lọ́run kankan ti wá dá èèyàn. Kò síbi tọ́lọ́run kankan ti wá dá èèyàn. Kò sí ìtàn ìṣẹ̀dálẹ̀ kankan tó sọ pé the supreme creator of the universe ó wá sílé ayé wá create. No. Kò sí ìtàn tó sọ. So kí ni mò ń try láti sọ ni pé àwọn tó wá láti ibòmíì, mo rántí pé ìwọ náà sọ̀rọ̀ nípa ghost DNA, pé àwọn DNA nígbà tó ń ṣe DNA research lórí ìran wa, kì í ṣe àwa Yorùbá nìkan, especially West African people tí wọ́n ń ṣe research lé wa lórí. Wọ́n ní DNA kan wà lára wa tó jẹ́ pé òyìnbó ò tí mọ̀ bí tí DNA yẹn ti wá. Wọ́n ní boys from another planet tó ń pè ní ghost DNA. Tó ń pè ní ghost DNA. So tó ṣe pé lè fi confirm nǹkan táwọn bàbá ńlá wa sọ pé they came from another planet tí àwa ò mọ̀ torí pé wọ́n tá bá ti délé ayé Olódùmarè máa fi gbàgbé yẹn sí ká má mọ̀ bẹ̀ mọ́. Ọ̀hún tí ìjọ́ téèyàn bá tún padà tó bá ti jẹ́ Ọlọ́run nípè, ìjọ́ yẹn ló máa padà rántí torí ibẹ̀ náà lẹni náà máa padà sí. Wọn làwọn bàbá sọ pé àjò láyé ọ̀run nílé, ibi táwọn ti wá yẹn nílé o, ilé ayé is just a place pé àwa nọ́jà ni, tàbá kò sí bá ṣe pẹ́ nínú tọ́jà tó á padà sílé. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. So àwọn òyìnbó máa ń sọ̀rọ̀ alien pé àwọn alien wọ́n wá sí ilé ayé yìí. Àwọn wo lòyìnbó pè ní alien? Àwọn tí wọn ò bí sínú ayé yìí tó wá from another planet. Àwọn ẹ̀dá tí wọn ò sí nínú ayé tá wà yìí tó jẹ́ pé another planet iná dá wọn sí, àwọn ni wọ́n ń pè ní alien. Bírú character bírú àwọn bàbá wa, bírú àwọn Ògún, bírú àwọn Ṣàngó, bírú àwọn Ọ̀rúnmìlà, bírú àwọn Ọbàtálá, àwọn Ọya, àwọn Ìyá Ọ̀ṣun, gbogbo wọn bẹ́ẹ̀ yẹn. Àwọn Júù ń pè wọ́n ní Elohims, they are God and goddesses.
obìnrin wà nù wọn, ọkùnrin wà nù wọn bímọ, they live on this earth. Àti bá a dẹ̀ ṣe wà dì sí àwọn alien ṣì ń wá sílé ayé, wọ́n ṣì ń wá ilẹ̀ ká ní Nàìjíríà táwa yẹn, àwọn alien bá wa ń sùn, wọ́n bá wa ń gbé, wọ́n yàtọ̀ sákúdàáyà o, àwọn special creation ni wọ́n tí wọ́n ń wálé ayé yìí, ó dẹ̀ ní purpose. Gbogbo technology tá à ń lò nílé ayé àwọn ló ń ṣe. tó bá wo technology wá rí pé technology kọjá ìmọ̀ òye ẹ̀dá, ó kọjá ìmọ̀ òye ẹ̀dá ènìyàn. Àwọn yìí ló ń kọ́ wa ní technology, pé mò ń lo fóònù báyìí, mò ń ṣe kí n máa ṣe live, kí àwọn èèyàn máa wò mí, àwọn ló ń pass ìmọ̀ yẹn. tó bá dé ilé ayé, ibi táwọn èèyàn bá ti understand wọn ti máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́. À rí i pé àwọn bàbá ńlá wa, they started with technology. Wọ́n ṣe kòkò, wọ́n ṣamọ̀, wọ́n ṣaṣọ, wọ́n ṣe dà, wọ́n ṣe so many things, wọ́n ṣe oúnjẹ, wọ́n ṣe oògùn, wọ́n ṣe a lot nígbà yẹn. That same energy náà ni. So kí là ń try láti sọ ni pé tí new innovation bá ti ń dé níbi tí wọ́n wà, wọ́n láti máa gbé wá sílé ayé, torí pé Ọlọ́run tó ní ayé ìgangan kì í ṣe Allah o. Ó fẹ́ kí ilé ayé yìí kó dàbí ibi tí ọ̀hún yẹn, and you want to make this life kó easy fún àwa ẹ̀dá. À rí pé technology léni òun ló make life easy. Plane wà travel, ọkọ̀ ojú omi wọ́n fi ń kẹ́rù, fóònù ńkọ́, so many things. Technology begin to make the life better, to make the life better. So character bí Odùduwà wọ́n ṣì ń wá, wọ́n ṣì ń wá. Ẹ̀sìn tá a gbà tá a recognize wọn mọ́, òun ni wọ́n fi sá fún wa. Òun ló fà á tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan táwọn bàbá ńlá wa ṣe sílẹ̀ a lè improve, because tí àwọn characters yìí tán bá dé sáàárín wa, ọ̀tọ̀ ni nǹkan tán máa bá. Ilé àwọn kan gbọ́ ní mọ́ṣáláṣí tá à ń ṣe tí a align pẹ̀lú nǹkan tí, so and once we don't align, they are there in our midst, wọ́n á kúrò. Wọ́n lè change sí any colour, kò sí nǹkan tí wọ́n lè transform sí, because they are divine being. Wọ́n á lọ sí China, wọ́n ti mọ̀ pé nísìnyí àwọn China ló submit ara wọn sílẹ̀ fún technology. Wọ́n á lọ China, wọ́n á dàbí Chinese, wọ́n á sọ èdè Chinese, wọ́n á dẹ̀ máa kọ́ àwọn Chinese ní ìmọ̀. So tó bá rò pé gbogbo invention tẹ́ ń lò yìí pé wípé ìmọ̀ èèyàn ni, kì í ṣe ìmọ̀ èèyàn, ìmọ̀ àwọn ẹ̀dá yẹn ni. Wàá rí àwọn òyìnbó tó máa lọ sínú inú bí Red Sea ṣe díìpù tó yẹn, àwọn òyìnbó lọ sínú Red Sea, wọ́n fi ìgò sójú, wọ́n tún ṣe fídíò. Àwọn alien yẹn ló ń ṣe gbogbo kìíní yẹn, àwọn ló máa kọ́ wọn, àwọn ló máa mú innovation yẹn wá, àwọn dẹ̀ ló máa kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣe. That's why tó fi jẹ́ pé scientist wọ́n máa ń communicate pẹ̀lú nature ni. And that's why tẹ́ ẹ fi lè rí pé ẹlẹ́sìn, ẹni tó bá wà religious kò lè invent anything, because ara àwọn nǹkan tí religion wá pa nìyẹn. If you study your book very well, wàá rí pé Bible ó sọ pé do not allow the witch to lead. Witchcraft, kí ló ń pè ní witchcraft? Kì í ṣe àjẹ́ tí àwọn èèyàn sọ pé àjẹ́ nǹkan kan, no. Àwọn tó wà crafty, àwọn tó ń pè ní witchcraft power ló behind magic, òun ló behind miracle, òun ló behind mystery. Àwọn crafty people wọ́n ní kí wọ́n pa wọ́n, and today àwọn ló ń develop ilé ayé. Àwọn tó wà crafty, ẹni tó bá wà crafty ló lè invent. Báwo lògún ní time tiẹ̀, báwo ló ṣe bulletproof, báwo ló ṣe ṣèbọn, báwo ló ṣe ṣọta. Up to today àwọn oníṣẹ̀ṣe wọ́n lè lọ́ọ̀kì mọ́tò down. Ìyẹn àwọn tó bá ní knowledge yẹn, wọ́n lè nọ́ọ̀kì ẹ̀ down. Mo rántí a
a lọ ṣe nǹkan some years ago nílé, a lọ ṣe òkú. Eléré tó wá, bí eléré kan ṣe ó ti instrument eléré yẹn pa. Bí ìfẹ́ dárúkọ eléré yẹn sì ni wọ́n ti instrument ẹ̀ pa. Tó bá ti gbé microphone báyìí ó máa ṣe kọ̀kọ̀kọ̀ ni. Meanwhile, bàbá pásítọ̀ wa nígbà náà, babaláwo ni wọ́n kó tó di pound Christian. According to bàbá, oníṣègùn pọ́nbélé, wọ́n ṣe babaláwo ṣùgbọ́n oníṣègùn ni wọ́n mọ̀. Bọ́ ṣe wo báyìí wọ́n náà ti kinní yẹn pa. Wọ́n náà lọ́ọ̀kì kinní yẹn. Wọ́n dẹ̀ lọ, bàbá of blessed memory, wọ́n dẹ̀ lọ sí kinní, wọ́n lọ sí gbohùngbohùn yẹn fún onífújì yẹn lọ́jọ́ náà. Wọ́n lọ sí, wọ́n ṣí, ó dẹ̀ ṣiṣẹ́. Eléyìí ṣẹlẹ̀ lójú tèmi ni. Bí kinní yẹn ṣe ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ ni bàbá sọ, pàpà tí bàbá máa dé, bàbá ní ó ní wọ́n ti irinṣẹ́ ọmọkùnrin pa ni o. Ó lóun dẹ̀ máa lọ bá a ṣí. Ó dẹ̀ bá a ṣí, irinṣẹ́ yẹn dẹ̀ padà ṣiṣẹ́. Bọ̀bọ́ yẹn dẹ̀ padà play. Ẹni tó ti irinṣẹ́ pa mi ìfẹ́ dárúkọ ẹ̀. Torí ìjà wà láàrin àwọn méjèèjì. Onífújì náà làwọn méjèèjì. So mystery tán fi ti irinṣẹ́ pa, mystery tán fi ṣí. Ṣèbí torí pé àwọn yẹn ní knowledge ẹ̀ ni. Ìjà wà mọ̀ nísìnyí. Ṣé Kùrìsíù lè ṣí irinṣẹ́ tán ti pa, àbí àdúrà lè ṣe, àbí kan sọ pé in the name of Sáàmù lè ṣe. So kí là ń gbìyànjú láti sọ ni pé tí àwọn bàbá wa bá sọ pé Odùduwà tẹ̀wọ̀n ràn, ó tẹ̀wọ̀n ràn ni. Ìdá tó o bá ti accept pé Odùduwà tẹ̀wọ̀n ràn, má sọ story Odùduwà mọ́. Yes. O ò lè máa tún story wa kọ fún wa. Tó bá ń tún kọ fún wa, ò ń reprogram wa ni. You are reprogramming us. That's just it. It's just like bó ṣe wà ń sìn, kó o sọ story ara ẹ sílẹ̀. Káwọn kan wá lọ́jọ́ iwájú, káwọn ọmọ ẹ wá máa change story yẹn. Ṣé pẹ́ nìyẹn reprogram àwọn ọmọ ẹ ni. Bọ́ọ̀rọ̀ nǹkan tó ń ṣe tí ò bá yé ẹ, mo fi ṣàlàyé ẹ̀ fún ẹ. You might think you are doing the right thing because of your religion, but what you are doing is not good. And I will advise you to change, because to you now you might think, they are condemning me, they are criticizing me. But criticism, téèyàn bá ń ṣe nǹkan tí ò dá, táwọn èèyàn bá correct ẹ, ó máa ń jẹ́ kéèyàn improve ni. Òun ni mo ṣe sọ pé o ní láti lọ ní olúwo Ifá, not just read. O fẹ́ mọ story Ifẹ̀, go to Araba Ifẹ̀. Go to not kì í ṣe àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ pé wọ́n ń kífá Jésù, wọ́n ń kífá Muhammad. Those are corrupt oníṣẹ̀ṣe. Because everything that adífá fún Jésù olùgbàlà, that is not true. Jésù is a Greek name. Ó jọ èdè wa ni, kì í ṣe èdè wa. Jésù means ìgbàlà lédè Yorùbá. So báwo ni Yorùbá ṣe èdè ya, báwo náà ṣe máa Ifá ṣe máa sọ Greek? Kí ló dé tí Ifá ṣe máa sọ Greek? So adẹ̀mí ẹ̀là ọmọ Òyìgí nínú Ifá. So báwo ni Ifá ṣe máa fi ẹ̀là ńlẹ̀ tó jẹ́ pé ọ̀tàn Jésù ni Ifá máa sọ? So a sọ jù báyìí lọ, ó dìgbà kan náà. Mi ì fẹ́ kí fídíò mi máa pọ̀ jù. Next series is coming.